Àdùọlá lórúkọ mi. Ṣáájú ẹgbẹ́ àwọn kókó tó wà nínú ìròyìn náà. Iléeṣẹ́ àjọ tó ń rí sí iṣẹ́ ìwádìí lórílẹ̀‐èdè Amẹ́ríkà ni ó ti rọ ilé-ẹjọ́ tó kalẹ̀ sórílẹ̀‐èdè ọ̀hún láti fi àwọn àkọsílẹ̀ àwọn ẹ̀sùn eléyìí tí wọ́n fi kan ààrẹ Bọ́lá Ahmed Tinubu pamọ́. Orílẹ̀-èdè Turkey ti ń pè fún ìgbésẹ̀ nínáwọ́gan alákòóso àgbà lórílẹ̀-èdè Israel ìyẹn Netanyahu lórí ẹ̀sùn jíjẹ gàba lórí ilẹ̀ Gaza. Ìròyìn náà rèé lẹ́kùnrẹ́rẹ́. Ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ti kéde ọjọ́ Ìṣẹ́gun ọjọ́ 25 oṣù kẹjọ ọdún tí a wà yìí gẹ́gẹ́ bí ọjọ́ ìsinmi lẹ́nu iṣẹ́ lójú náà ti fi ṣàmì ọjọ́ ìbí Ànábì Mọ́lúd Nàbí. Alákòóso ìgbìmọ̀ tó ń rí sí ọ̀rọ̀ abẹ́nú ìyẹn Olúbùnmi Túnjí Òjó ló sọ eléyìí di mímọ̀ nínú àtẹ̀jáde eléyìí tó fi léde lọ́jọ́ Ẹtì Friday nípasẹ̀ akọ̀wé àgbà fún ìgbìmọ̀ náà ìyẹn Magdalene Ajani. Bákan náà ni Túnjí Òjó tún fi ìkíni kú oríire ránṣẹ́ sí gbogbo àwọn mùsùlùmí káàkiri orílẹ̀-èdè Nàìjíríà àti nílẹ̀ òkèèrè. Bẹ́ẹ̀ náà ni ó ti rọ̀ wọ́n láti gbé ìwà rere wọ̀ gẹ́gẹ́ bí ìgbé ayé Ànábì. Lákòótán, alákòóso náà ti túbọ̀ fìdí ìfarajì ìjọba múlẹ̀ sí ìdáàbòbò ẹ̀mí àti dúkìá káàkiri orílẹ̀-èdè Nàìjíríà. Iléeṣẹ́ àjọ tó ń rí sí iṣẹ́ ìwádìí lórílẹ̀-èdè Amẹ́ríkà lápapọ̀ ni ó ti rọ ilé-ẹjọ́ gíga lórílẹ̀-èdè ọ̀hún láti fóun láǹfààní lójúnà àti ṣàlàyé ìdí pàtàkì tí àjọ náà ṣe gbẹ́sẹ̀ lé àwọn àkọsílẹ̀ iṣẹ́ ìwádìí eléyìí tó rọ̀ mọ́ àwọn ẹ̀sùn gbígbé oògùn olóró eléyìí tí wọ́n fi kan ààrẹ Bọ́lá Ahmed Tinubu. Àjọ náà ló rawọ́ ẹ̀bẹ̀ yìí níwájú ilé-ẹjọ́ gíga nílùú Washington. Ó pé fífi àwọn ìròyìn kan léde náà ló lè ṣe ìpalára fún àwọn ìlànà òfin àti fún àwọn ènìyàn tọ́rọ̀ náà kàn. Ẹni tí ń ṣe agbẹnusọ fún ìgbìmọ̀ ètò ìpolongo fún gómìnà Adémọ́lá Adélékè ìyẹn Pẹ̀lúmi Ọlájẹ́ngbèsì ni ó ti tako àwọn àhesọ ọ̀rọ̀ wípé gómìnà Adémọ́lá Adélékè ń gbèrò láti darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC. Bákan náà ló sọ di mímọ̀ wípé àbẹ̀wò eléyìí tí Adélékè ṣe sí ààrẹ Bọ́lá Ahmed Tinubu ní kòpẹ́kòpẹ́ yìí náà ló ń ṣàfihàn ìbú ọlá fún iléeṣẹ́ ààrẹ. Lákòótán ó tẹnumọ́ wípé gómìnà Adémọ́lá Adélékè náà ló túbọ̀ jẹ́ ọmọ ẹgbẹ́ òṣèlú Accord. Bẹ́ẹ̀ náà ni ó pé ìpàdé náà ló wáyé lójú náà ti fààyè gba àlàáfíà àti ìṣọ̀kan nípínlẹ̀ Ọ̀ṣun lẹ́yìn ètò ìdìbò náà. Ẹ̀wẹ̀, àwọn ẹgbẹ́ kan tí wọ́n pera wọn ní Aṣíwájú Mandate Group ni wọ́n ti kóra wọn jọpọ̀ káàkiri ìpínlẹ̀ Ondo ṣáájú ètò ìdìbò gbogbogbò eléyìí tó ń bọ̀ lọ́dún 2027. Ẹgbẹ́ náà ló ṣe ìpàdé káàkiri àwọn agbègbè ìjọba ìbílẹ̀ 18 nípínlẹ̀ ọ̀hún. Níbẹ̀ náà láti rí àwọn adarí nínú ẹgbẹ́ òṣèlú APC, àwọn ẹlẹ́nulọ́rọ̀ nínú ẹgbẹ́ òṣèlú náà àti àwọn ènìyàn jàǹkànjàǹkàn mìíràn. Ẹni tí ń ṣe olùdarí gbogbogbò fún ẹgbẹ́ ọ̀hún ìyẹn Aṣíwájú Olúmúyìwá náà ló sọ eléyìí di mímọ̀ wípé ẹgbẹ́ náà yóò ṣe gbogbo akitiyan rẹ̀ láti ṣàtìlẹ́yìn fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu níbi àtúndì ètò ìdìbò gbogbogbò èyí tó ń bọ̀ lọ́dún 2027. Lẹ́ka amúlùdùn, ẹni tí ń ṣe arẹwà jùlọ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà lórílẹ̀-èdè Amẹ́ríkà ìyẹn Victoria Olúwakọ̀tànmí ni wọ́n ti fún ní àmì ẹ̀yẹ gẹ́gẹ́ bí arẹwà obìnrin lórílẹ̀-èdè Amẹ́ríkà tọdún 2026. Wọ́n ní Olúwakọ̀tànmí náà ló jẹ́ ẹni tí wọ́n ní ó rọ́pò Mẹ̀kálà
ẹni tí wọ́n ní wọ́n gba ipò náà lọ́wọ́ rẹ̀ lẹ́yìn ọ̀sẹ̀ kan. lẹ́ka ilẹ̀ òkèrè, orílẹ̀-èdè Turkey ti ń bèrè fún àṣẹ ilẹ̀ òkèrè lójú náà ti náwó gan alákòóso àgbà lórílẹ̀-èdè Israel ìyẹn Benjamin Netanyahu àti ọmọ orílẹ̀-èdè rẹ̀ kan lórí àwọn ẹ̀sùn tó ní ṣe pẹ̀lú jíjẹ gàba lórí ilẹ̀ Gaza. Ẹni tí ń ṣe alákòóso àgbà ìyẹn Akin Guleg náà ló ṣàlàyé wípé ẹ̀ka tó ń rí sí ìgbẹ́jọ́ ti rọ ẹ̀ka tó ń rí sí iṣẹ́ abẹ́nú láti fi ìwé pe alákòóso àgbà náà àti arákùnrin Afek Mosfring. Ẹ̀bẹ̀ yìí náà ló wáyé lẹ́yìn àṣẹ ìfọwọ́ òfin gbé èyí tó léde nínú oṣù keje lórí àwọn ẹ̀sùn tó ní ṣe pẹ̀lú ìpànìyàn, àìfọmọnìyàn ṣe àti bíba dúkìá jẹ́ lórílẹ̀‐èdè ọ̀hún. ká tó máa parí ìròyìn ilé wa fún tàṣálẹ́ tòní, ẹgbẹ́ àwọn kókó inú rẹ̀ lẹ́ẹ̀kan sí i. iléeṣẹ́ àjọ tó ń rí sí iṣẹ́ ìwádìí lórílẹ̀‐èdè Amẹ́ríkà ti rọ ilé-ẹjọ́ tó kalẹ̀ sórílẹ̀‐èdè ọ̀hún láti fi àwọn àkọsílẹ̀ àwọn ẹ̀sùn eléyìí tí wọ́n fi kan ààrẹ Bọ́lá Ahmed Tinubu pamọ́. orílẹ̀-èdè Turkey ti ń pè fún ìgbésẹ̀ nínáwó gan alákòóso àgbà lórílẹ̀-èdè Israel Netanyahu lórí ẹ̀sùn jíjẹ gàba lórí ilẹ̀ Gaza.